ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló fi yé wa pé ọmọ Odùduwà ni gbogbo wa. Àwa lọmọ Odùduwà, àwa lọmọ Odùduwà ni gbogbo wa. Ẹ gbọ́, àwa lọmọ Odùduwà o. Èdùmàrè kó rò wá rò bẹ́ẹ̀ láyé o. Ẹ má bínú pé mo gbé òbí wọlé. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló fi yé wa pé ọmọ Odùduwà ni gbogbo wa. Ó yá nílé Ifẹ̀, gbogbo ọmọ kóòtù òjíire. Ó yá nílé Ifẹ̀, gbogbo ọmọlúàbí. Ó yá ní Ilé Ifẹ̀, gbogbo ẹnikẹ́ni tí ò fẹ́ fọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀, ó mọ̀ yá nílé Ifẹ̀. Gbogbo ọmọ àyèyè, ọmọ àtàtà, ó yá ní. Ọlọ́run máa ju gbogbo yín lọ lálẹ́ àwọn oníná bóyá nẹ́tíwọ̀kì ní wọ́n dẹ̀ ń ṣe bó ṣe wù wọ́n. Mo ló yá nílé Ifẹ̀, gbogbo ọ̀nà ló wọ Ilé Ifẹ̀, torí pé ọ̀nà yìí dímọ́ lọ́kọ̀, ọ̀nà yìí dímọ́ ládàá. Gbogbo ọmọ Yorùbá àyíká káàkiri gbogbo àgbáyé, ọ̀nà ò ní dímọ́ yín o. Mo kí yín lórúkọ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo tún kí yín lórúkọ olóyè aṣíwájú wa, bàbá wa, Professor Akíntóyè. Ẹ má bínú, nẹ́tíwọ̀kì ló ń ṣe bó ṣe wù ú. Mo ló yá nílé Ifẹ̀, gbogbo ojúlówó ọmọ Yorùbá pátápátá ká lọ ṣe kábíyèsí olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá Ọ̀nìrìṣà, ká lọ ṣe kẹ́pẹ́ńbẹ̀hún fún bàbá wa ẹni ìtàn Ògúnlùsì Ọ̀jájá. Àkókò tó fún gbogbo ọmọ Yorùbá, opportunity ti ẹ̀rí. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń gbọ́ pé Ilé Ifẹ̀, Ilé Ifẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ òde Ilé Ifẹ̀ rí. Ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ ní pé ṣé lóòótọ́ Ilé Ifẹ̀ lórísun wa. If you know that you are a Yorùbá man, kóòtù òjíire bí tó dẹ̀ mọ̀ pé wọ́n pẹ̀ lọ́mọlúàbí tó ń jẹ́. Ilé Ifẹ̀ ní àwọn baba ńlá baba wa ti lọ, orísun wa ni. Ó yá nílé Ifẹ̀, ká lọ kí bàbá wa Ògúnlùsì Ọ̀jájá. Bàbá tí lóun ṣetán láti gba ọmọ òun lálejò. Bàbá lóun ṣetán láti gba ọmọ òun Sunday Adéníyì Adéyẹmọ, tí gbogbo yín mọ̀ sí Ìgbòho Òòṣà, Májàsọ́lá wa, the Aníyìkáyé general, Akéwèjẹ worldwide. Àlóyá nílé Ifẹ̀ sẹ́, ká lọ ṣe kẹ́pẹ́ńbẹ̀ fún bàbá wa olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ń bọ̀ ní Ilé Ifẹ̀ ní Saturday tó ń bọ̀ iná ní o, ọ̀la ló bò lójú. Ẹ máa gbọ́ wìrìwìrì, ẹ máa rí dandan wò. Ọ̀la ló bò lójú ọmọ Adéyẹmọ yóò balẹ̀ gùdẹ̀ sí ààfin bàbá wa Ọ̀jájá Ògúnlùsì, sí ààfin bàbá wa olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá, fún ààfin bàbá wa orísun ilẹ̀ Yorùbá. Ìgbòho yóò balẹ̀ gùdẹ̀ sí Ilé Ifẹ̀. Ẹ jẹ́ kájọ túyàyà jáde síta pé Ìgbòho ń bọ̀. A tún fẹ́ rojú àwọn ìkà fún àwọn bàbá wa olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá. A fẹ́ sọ tó ń dùn wá lọ́kàn fún bàbá wa Ọ̀jájá Ògúnlùsì. A fẹ́ rojọ́ wọn, a fẹ́ rojọ́ àwọn ìkà fún àwọn bàbá wa
ọmọ wọn ń bọ̀ wá kí wọn láti wá sọ ẹ̀dùn ọkàn ẹ̀ pé ṣé lóòótọ́ lóòdodo bàbá bí ènìyàn bá jáde pé ẹ má pa ìran mi ṣẹ̀ṣẹ̀ ni that they declare him wanted because olóyè Ìgbòho sọ pé don't kill the Yorùbá anymore pé Yorùbá yìí ṣe màálù Yorùbá yìí ṣe ẹran àgbẹ̀ Yorùbá yìí ṣe adìyẹ tẹ̀ ń fà lọ́rùn tú ẹ má pa àwọn èèyàn mi mọ́ ó ṣe wá di ẹ̀ṣẹ̀ ó ṣe wá dógún ara èrè ìdí tí ọmọ Adéyẹmọ fi ń bọ̀ nílé Ifẹ̀ nìyẹn ló jẹ́ kí mórí yẹ jáde lẹ́nu lẹ́ẹ̀kan pé ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló fi yé wa pé ọmọ Odùduwà ní gbogbo wa àbí bẹ́ẹ̀ kọ́ Ifẹ̀ òòyè níbi ojú rẹ̀ tí máa wá Ifẹ̀ òòyè ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti pẹ́ tá a ti dé orísun wa gbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ̀ akàngbọ́rí ẹjẹ́ àjọ wá délé Ifẹ̀ lọ́jọ́ sátọ̀dé láàárọ̀ kùtù ká ti débẹ̀ látago 7 aago 8 a fẹ́ kí bàbá wa bóyá tí gbogbo wa bá ń lọ bàbá wa Ọ̀jájá ó mọ̀ pé ó lérò lẹ́yìn ó lọ́mọ lẹ́yìn bí onílù kan ṣe máa ń lù á níwò ẹ̀yìn rẹ̀ wò Ọ̀jájá wò ẹ̀yìn rẹ̀ wò bó lọ́mọ ogun wẹ̀yìn rẹ̀ wò. A fẹ́ lọ ṣe ẹ̀lò kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí ẹṣin ọba kó jẹ kó pẹ́ kí ìrùkẹ̀rẹ̀ kó di ọkíní a fẹ́ kí bàbá wa Ọ̀jájá nílé Ifẹ̀ ẹ wá pàdé ọmọ yín Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Àwàlà nílùú àwàlà nílùú o àwàlà nílùú àwàlà nílùú o àwàlà nílùú torí Ifẹ̀ lóríṣun àwọn baba ńlá baba wa Ifẹ̀ if you know that you are genuine èyí la máa fi mọ genuine ojúlówó ọmọ Yorùbá ẹ má pàtàkàtàn ẹ má béèrè béèrè kí béèrè ẹ má béèrè omi ẹ̀kọ́ ní wọ́n ní okù kì í gùgùgùgùgùgù kó má lóríṣun ẹ̀ orísun wa ní Ilé Ifẹ̀ omi yìí tóbi títí kó má ní orísun wa ní Ilé Ifẹ̀ ó yá ẹ̀yin Èkìtì ó yá ní Ilé Ifẹ̀ ẹ̀yin tọ̀yọ́ ó yá ní Ilé Ifẹ̀ ẹ̀yin tẹ̀gbá ó yá ní Ilé Ifẹ̀ ẹ̀yin tọ̀ṣun tó fi dé Oǹdó tó fi dé Kogi tó fi dé Kwara ó yá ní Ilé Ifẹ̀ ó mà yẹ ká rojọ́ ìkà fáwọn bàbá yìí if you know that you are true real ọmọlúwàbí Ọlọ́run ṣe kò kàn mí wọ́n dẹ̀ ń pààyàn ní wọ́n pa ìran Yorùbá ní Ìgbómìnà ọmọ Yorùbá kan sọ wípé Ọlọ́run ṣe kò kàn òun wọ́n ń lé ọmọ Yorùbá jáde ní Ìgbómìnà nínú ilé wọ́n sọ wọ́n di aláìnílé lórí ọmọ Yorùbá kan dẹ̀ dúró Ọlọ́run ṣe kò kàn mí eléyìí tó kàn ikọ̀ ṣé àwọn yẹn ṣe jẹ́wẹ́ ṣé wọ́n ṣe kan ni wá Ilé Ifẹ̀ láti jọ wá ẹjẹ́ jọ wá rojọ́ wọn fún àwọn bàbá yìí àwọn là ń pariwo lánàá pé àwọn bàbá yìí ó ṣe títí wọn ti ṣetán láti ṣe títí wa ẹjẹ́ jọ pàdé nílé Ifẹ̀ Sunday Ìgbòho ń bọ̀ nílé Ifẹ̀ ẹjẹ́ jọ pàdé nílé Ifẹ̀ Sunday Ìgbòho ń bọ̀ ní orísun Yorùbá ẹjẹ́ jọ pàdé nílé Ifẹ̀ Sunday Ìgbòho ń bọ̀ ní ilẹ̀ kóòtù òjíire orísun kóòtù òjíire ẹjẹ́ jọ pàdé nílé Ifẹ̀ káwá ṣe kẹ́ẹ̀pẹ́ níbẹ̀ fún bàbá wa Ọ̀jájá Ògúnlùsì káwá ṣe kẹ́ẹ̀pẹ́ bàbá pé aṣọ yìí yóò ní fàyà ẹ wá wo àrà tí àwọn Fúlàní fún ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire dá ní gbogbo Ìgbómìnà. ẹ̀gbọ́n tí àfáà Wáídì sọ
ẹ kú ètò bàbá Èkìtì lálẹ́ yìí àwọn Fúlàní ti tún gbéya ní Kwara Òkè Ẹ̀rọ lọ́kà àbí ẹ bá mi kọ́ dáadáa lálẹ́ yìí ni o wọ́n ti tún gbàbẹ̀ Òkè Ẹ̀rọ ṣé Òkè Ẹ̀rọ ni àbí Òkè Ẹ̀rọ ẹ já lọ sílé Ifẹ̀ ká lọ rojọ́ yìí ká lọ sọ fún bàbá wa pé ara tí Sunday Igboho fi jáde rèé pé ẹ má pa ìran Yorùbá mọ́ tí ìjọba Buhari ní kó mórí wá kó mọ́rùn wá ara ń tọ́ máa dé yẹmọ sọ rèé pé ikú òjijì ò tọ́ sí ìran Yorùbá tó fi gbẹ́sẹ̀ lé gbogbo dúkìá ẹ̀ Sunday Igboho ló ń fẹ́ ṣe kẹ́ ẹ pẹ́ ń bẹ̀rù fún bàbá ọ̀ nílé Ifẹ̀ Ìgbòho ń bọ̀ nílé Ifẹ̀ Orísun gbogbo wa ni ẹjẹ́ àjọ túyàyà kájọ pàdé nílé Ifẹ̀ ní ọjọ́ Saturday 23 23/08/2025 ọ̀pọ̀lọpọ̀ nínú wa orí tẹlifíṣàn láti rí bàbá wa Ọ̀jájá Ògúnlùsì ẹ wá wò wọ́n face to face ó yá nílé Ifẹ̀ o ẹ jẹ́ kí ilé Ifẹ̀ ó gbàlejò lọ́jọ́ Saturday kì í ṣe tógún kì í ṣe tìjà kì í ṣe tógún kì í ṣe tìjà we want to ask a question and plead to our fathers ká bá wa sọ fún ìjọba Nàìjíríà ká gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì ọmọ Adéyẹmọ ká dẹ̀ bá wa bá bàbá Tinubu sọ̀rọ̀ pé ṣé pípa tí Fúlàní pa ìran Yorùbá ṣe nu bàbá dùn sí ni tí wọ́n yìí fi remain wanted tí Buhari gbélé ọmọ wọn lórí tọ́dẹ̀ ń wò níran Sunday Igboho is not a criminal. He did not kill anybody. He did not attack anybody. He always say don't kill my people. Ó yá nílé Ifẹ̀ o ẹ jájọ délé Ifẹ̀ lọ́jọ́ Saturday ẹ̀yin ará Oǹdó kò ní rẹ̀ yín kò ní sú yín ẹ jájọ pàdé nílé Ifẹ̀ ẹ̀yin tèkìtìkété ẹ jájọ pàdé nílé Ifẹ̀ ọjọ́ Saturday 23/08/2025 ẹ̀yin tọ̀yọ́ ẹ jájọ pàdé nílé Ifẹ̀ tó fi dé ẹ̀yin Tógùn ẹ jájọ pàdé nílé Ifẹ̀ ẹ̀yin tòǹdó kọ́ ilé Ifẹ̀ yá ẹ máa sọ pé ìlọ́yà oníbodè àpò ẹ̀yin ọmọ Yorùbá ilé Ifẹ̀ yá nígbà tó sọ fún mi lálẹ́ inú mi máa dùn pé yes yóò tó ẹ̀tún ti kọ́kọ́rọ́ ẹnu àwọn ọ̀tá yóò gbé àgbàdo hà sí ẹnu àwọn ọ̀tá wa ìjájọ́ lọ náà fi sọ pé iṣẹ́ yìí iṣẹ́ gbogbo wa ní ìjájọ́ débẹ̀ kájọ rojọ́ àwọn ìka ènìyàn yìí ìjájọ́ pàdé nílé Ifẹ̀ Ìgbòho ń bọ̀ nílé Ifẹ̀ o ẹ wá pàdé Sunday Igboho Òòṣà ní ọ̀dì 23/08/2025 Ìgbòho Òòṣà ọmọ Aládìgún ó ń bọ̀ nílé Ifẹ̀ ó ń bọ̀ nílé Ifẹ̀ láti wá rojọ́ ẹ̀yin náà ti rí ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ mádẹ̀ wọ́n èdè jẹun ẹ̀dùkẹ́ ẹ̀ẹ́rì tó ṣẹlẹ̀ ní pálásì bàbá wa Èwe Adó ọwọ́ Ajérò ẹ̀ẹ́rì tó ṣẹlẹ̀ ní Ìpotì tó ṣẹlẹ̀ ní Ìkẹrẹ pàbàmbarì ẹ̀ yóò ṣẹlẹ̀ ní pálásì bàbá wa Ọ̀nìrìṣà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá ẹjẹ́ àjọ débẹ̀ ní ọjọ́ Sátọ̀dé ẹjẹ́ àjọ débẹ̀ ní ọjọ́ Sátọ̀dé kádẹ̀ ní ìfúra o gbogbo nǹkan gbọ́ níta yẹ ètí àwọn tó fi ìyà jẹ wá ni o they want to scatter the Yorubas so we won't be able to speak in one voice
They want to use ourselves, our fathers, to scatter the Yoruba land. Bí àwọn dẹ̀ ṣe ń dọ́gbọ́n scatter Kwara ní ìgbómìnà lọ́wọ́. Wọ́n tún fẹ́ ká máa ṣèrànlọ́wọ́ fún ara, ká máa ṣèrànlọ́wọ́ fún wọn, ká lè máa lò wá láti scatter ara wa. Ẹ ṣe jájọ àròjinlẹ̀. Èyí tó yẹ ká gbéwẹ̀ ká gbéwẹ̀. Èyí tó yẹ ká gbému ká gbému. Èyí tó yẹ ká jẹ ká jẹ. Bẹ́ẹ̀ dẹ̀ rí èyí tó yẹ ká gbéwẹ̀ ká gbéwẹ̀. Èyí tó yẹ ká mu ká mu. Èyí tó yẹ ká gbéwẹ̀ ká mu ká jẹ. Àkókò èrè ká pàdé nílé Ifẹ̀. Ká kọ́kọ́ rojọ́ ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Ìgbómìnà fún bàbá wa Ògúnlùsì Ọ̀jájá. Ká kọ́kọ́ rojọ́ wọn pé bàbá ilẹ̀ Ìgbómìnà mọ̀ ti fẹ́ dahoro. Àwọn Fúlàní ti jí àwọn ènìyàn gbé lálẹ́ yìí ní Ìdọ̀fin Ayékalẹ̀ Òkè Ẹ̀rọ ní Kwara State ṣẹ́túgbọ́. Wọ́n tún jí èèyàn gbé lálẹ́ yìí. Ẹ má gbàgbé ọmọkùnrin tó ní wọ́n ní headquarter, wọ́n ní camp. Ṣé ó ń jọra wọn àbí ò jọra wọn? Ṣé ó rí bí àbí ò rí bẹ́ẹ̀? Ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, ṣé ó rí bí àbí ò rí bẹ́ẹ̀? Ṣé ó ń jọra wọn àbí ò jọra wọn? Ṣé ẹ̀yin náà rí abẹ́ ẹ rí? Wọ́n ní àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí. Ta ni o mọ̀ pé àjẹ́ àná ló pa ọmọ tó kú lè níjẹ? The Memudas, the Boko Haram, the Meyeti Allah that Sultan of Sokoto is always defending them, and they are buying the Yoruba every blessed day. And some Yoruba will say, Ọlọ́run ṣeun, kò kúkú kàn mí kì í ṣe state mi. Ó ti gbàgbé pé ìtàkùn tó so ìgbé wọn ló so elékédé títí ẹ. Ẹ já lọ Ilé Ifẹ̀. Ẹ já yọ pàdé ní Ilé Ifẹ̀ ní on the 23 of this month. Ìyá ọ̀túnla. Àti lọ sọ́dọ̀ bàbá wa Olúgbọ́n. Àti lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́. Àti lọ sọ́dọ̀ Olúkẹ̀rẹ́. Àti lọ sọ́dọ̀ gbogbo ilé Ìbàràpá méjèèjì. Àti lọbẹ̀. Àti lọ sọ́dọ̀ bàbá wa Olúkẹ̀rẹ́. Àti lọ sọ́dọ̀ bàbá wa Olúpòtì. Àti lọ sọ́dọ̀ bàbá wa Ajérò. Ó yá ní Ilé Ifẹ̀ on the Saturday 23/8/2022. No be tomorrow sir, na Saturday. Bẹ́ẹ̀ ni ó ṣe confam ẹ̀ ni. Tẹ́lẹ̀ ọ̀la ló yẹ kó ká lọ. Ọ̀la ni but ó lérè di Saturday ní ẹja pàdé. Èrò yà wá wò èrò yà wá wò èrò yà. Májàsọ́lá ń ṣe bẹ̀bẹ̀ ní ilé Yorùbá. Èrò yà wá wò èrò yà. Ẹ jẹ́ wá wo ọmọ Aládìgún. One on one with bàbá wa Ọ̀jájá Ògúnlùsì. Àní ilẹ̀ Yorùbá máa rójú. Àní ilẹ̀ Yorùbá máa bọ́kò nínú ìgbèkùn. Ẹni bá ní kí ilẹ̀ Yorùbá wọnú ìgbèkùn lọ á wọnú ìgbèkùn tọmọtọmọ tayátayá tọkọtọkọ láṣẹ Olódùmarè. Ẹni bá ní kí àárín wa ó dàrú, kí ilẹ̀ kóòtù òjíire ó mọ̀ nísinmi, irú ẹni bẹ́ẹ̀ tọmọtọmọ tayátayá tìdílé wọn ò ní ìsinmi. Àmì ni kẹ́ máa ṣe kì í ṣègbè. Àmì ni kẹ́ máa jù kì í ṣègbè sà. Ó yá ní Ilé Ifẹ̀ o. Ó yá ní Ilé Ifẹ̀ níbi ojú rẹ ti mọ́ wá ní orísun ilẹ̀ Yorùbá, ní orísun ọmọ kóòtù òjíire. Àní ẹnikẹ́ni tó bá ní òkò pẹ́ǹtúká lòun ó jù sáré ọmọ Yorùbá. Ewé ata yìí tata pọ́n. Àṣẹ ni ẹ máa bá mi jù lulẹ̀. Ewé ata yìí tata pọ́n. Irú ẹni bẹ́ẹ̀ a máa ṣe kò ní lákòjọ.
Àgànràndì nísinmi, irú àwọn bẹ́ẹ̀ ò ní nísinmi. Àti kiri ní pẹran jẹ yóò mọ lọ yóò mọ bọ̀ ní tí ò ní rí ohun kó mú wálé. Àṣẹ ní kẹ́ máa bá mi jù kalẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ní òkò pẹ́yìn túká lòun ó dà sí ilẹ̀ Yorùbá torí ìfẹ́kùfẹ́ ara wọn. Béwúrẹ́ bá bojú ẹ̀yìn afẹ́pẹ̀fẹ́ lépè. Ṣìṣe tán ló béwúrẹ́ tí fi ń bá ìyá rẹ̀ lájòkè. Ṣìṣe yóò bá irú ẹni bẹ́ẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó ní káwọn bàbá wa roko, àwọn bàbá wa ti jẹ́ta ti jẹ́rin tí wọ́n roko tí wọ́n ṣiṣẹ́ tẹ́ná tó ṣe ohun mèremère lẹ̀ pé ìran Yorùbá kọ́ ló máa jèrè ẹ̀, wọ́n á lọ wọn ò ní padà wálé láṣẹ Olódùmarè. Wọ́n lọ́wọ́ ní padà wálé. Ó yá ẹ̀yin ọmọ Yorùbá, Ilé Ifẹ̀ ni, Ilé Ifẹ̀ ò jìnnà, ká lọ láàárọ̀ ká dé lálẹ́, àbí lọ́dọ̀ ọba Ògúnlùsì Ẹnìtàn. Ìgbòho ń bọ̀ nílé Ifẹ̀ o, Ìgbòho ń bọ̀ nílé Ifẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ní ìran Yorùbá ò ní ládùn, Ọlọ́run yóò yọ wá àdókò nínú ayé wọn sẹ́yìn. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ní òun ò ní jẹ́ káyé Yorùbá ó tòrò mínímínímíní bí omi àfòwúrọ̀ pọ́n, adániwáyé yóò máa rú ayé wọn gùdùgùdùgùdù. Wọn ò ní nísinmi ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọn ò ní nísinmi. Ọ̀tá Yorùbá ò ní nísinmi. Ọ̀tá ọjọ́ ọ̀la Yorùbá ò ní nísinmi. Ọ̀tá olóyè Ṣèyí Adéyẹmọ Ìgbòho ò ní nísinmi. Ó yá nílé Ifẹ̀ o. Ó yá Ilé Ifẹ̀ yá. Ó yá nílé Ifẹ̀. Sunday Ìgbòho ń bọ̀ nílé Ifẹ̀ on the Saturday 23, 2005. Ìgbòho máa balẹ̀ gùdẹ̀, á balẹ̀ gùdẹ̀ sí Ilé Ifẹ̀. Mo ti sọ fún yín, mo ní ọ̀rọ̀ mẹ́ta là ń bá bọ̀: the account, the business and embargo, and the number 4 that we want to secure our land. Inú mi dùn pé kábíyèsí gan Ọ̀jájá Ògúnlùsì wọ́n pe mítì kan nígbà tí wọ́n pa àwọn ọba méjì ní ìfọ́náfọ́ṣù. Ọ̀rànmíyàn ó yá ibẹ̀ ni Ọ̀rànmíyàn ilẹ̀ yìí ó yá. Wọ́n pa àwọn ọba yẹn ní ìfọ́náfọ́ṣù. Wọ́n fi ìyà jẹ wọ́n gẹ́gẹ́ bí ẹni tí ò ní bàbá odidi ọba ìlú. Wọ́n pa wọ́n kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀. We want to discuss about our own security. We want to tell the Nigerian government that we don't need Adalu. We need a genuine security in Yoruba land that will be secured by the Yorubas. Ọmọ ìyá nílé Ifẹ̀. Ẹ já lọ sọ fún bàbá wa. Wọ́n ní bájábá lẹ́ni lẹ́yìn àpọ̀bọ́. Ó yá nílé Ifẹ̀. Bí àgùntàn bá mà lẹ́ni lẹ́yìn àpọ̀bọ́ ó yá nílé Ifẹ̀. Ìgbòho ń bọ̀, ọmọ Aládìgún ń bọ̀, Kàkàkí Olódùmarè ń bọ̀, Aníyìkáyé ń bọ̀. Láti wá lọ fún kábíyèsí pé ìran Yorùbá kọ̀ láti kúkú ẹlẹ́yà. Àló yá nílé Ifẹ̀. Sunday Ìgbòho máa balẹ̀ gùdẹ̀ sí Ilé Ifẹ̀. Ẹ jájọ wò ó. Pé tí Sunday Ìgbòho ò bá dìde, ipò wo gangan ní ìran Yorùbá ò bá máa wà lénìí. Èrèdí tàbí ní ó yá nílé Ifẹ̀ lọ́la nìyẹn o. Gbogbo ẹ̀yin stéètì kọ̀ọ̀kan, Ọlọ́run ó gbé ìrànlọ́wọ́ dìde fún yín. Mobilize your people come. Ìrànlọ́wọ́ ó dìde. Àwa àtèkìtì ìrànlọ́wọ́ ó tún dìde. Tòǹdó ìrànlọ́wọ́ ó dìde. Ẹ jẹ́ tó pàdé mẹ́ Orísun wa ni. Thou shall not fear. It's your father's land. Àwọn tèmi náà ti fẹ́ máa yí padà. Ẹ rí pé èmi náà ti ń sọ̀rọ̀ bí àwọn Amẹ́ríkànà. Mẹ́màríkà. Oh God. Ẹ já pàdé nílé Ifẹ̀. Ìkáwọ́ ò lásọ̀ tẹ́nitẹ́ni gbogbo àgbálẹ̀ Yorùbá. Ẹ já pàdé nílé Ifẹ̀.
ọmọ ẹni wọ́n ní kò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kábìlẹ̀ kẹ̀sídìí ọmọ ẹlòmíì ẹjẹ́ àpàdé nílé Ifẹ̀. Sunday Igboho is coming. Ta ló tún fi private call pè mí máa gbé kò sí kankan mọ̀ ń bọ̀ ẹ má bínú. Hello. Bàbá mi mo wà lórí program. Bẹ́ẹ̀ni ẹ máa pè ok mi mọ̀ pé yìí ok. Ọjọ́ à ń lọ sílé Ifẹ̀ lọ́jọ́ Sátọ̀dé lọ kí bàbá Ọ̀jájá Ògúnlùsì olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá. À ń lọ Ìgbòho máa balẹ̀ gùdẹ̀ sí ilé Ifẹ̀ gùdẹ̀. Ilé Ifẹ̀ máa mì tì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 . Ó mì ìgboro Ìgbòho mì ìgboro títí. Bẹ́ẹ̀ni ó ń lọ lé ẹ̀ ṣé bàbá mi yes ó ń lọ lé ẹ̀ ó ń lọ sí ó fẹ́ lọ bẹ Orísun ẹ̀ wò. Ẹni ilé bàbá ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o pé ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. Ojú ti tọ̀tá ojú ti tì wọ́n o ojú ti tì wọ́n mo gbọ́ yín. Ẹ jẹ́ kí n gbé lórí kíní ó yá àwọn ọmọ Yorùbá ń gbọ́ yín. Ọ̀nà ọmọ akẹ́kọ̀ọ́ ni àárẹ̀ ló máa mú wọn àárẹ̀ ara àárẹ̀ ẹnu ló máa pa wọ́n. Àwọn ọ̀gá ló di dandan. Pé wọ́n máa. Ẹnikẹ́ni tó bá ní Ìgbòho òní rọ́nà lọ. Wọ́n ní náà Abẹ́kìdé o. Yàm. Abẹ́kìdé. Mo dá yín lóhùn. Ìgbòho ẹ mọ̀ pé ìsinmi ni ìsinmi ni ẹni abábíníjọ́ Sunday. Kọ́ì bẹ́ẹ̀ ni. Ẹni bá ti ń bá Ìgbòho ṣọ̀tẹ̀ kò ní ní ìsinmi tó. Àṣẹ wá àṣẹ gùn. Àwọn ti dandan ìsinmi ní Ìgbòho ẹ máa béèrè. Kábíyèsí. Ìjọ Sunday ẹjọ́ kí ló Abẹ́kìdé ìjọ Sunday ẹjọ́ kí ló máa ń pè é. Ọjọ́ ìsinmi ni ọjọ́ ìsinmi ọjọ́ ìsinmi. Ìsinmi ní Ìgbòho ìsinmi ní Sunday ẹni máa lówó gbọ̀gùn tì í ẹni máa lówó ní lára ẹni máa lówó dà láàmú ó ti náà kò ní ní ìsinmi tó. Àṣẹ o àṣẹ ń tẹdùmarè àṣẹ ń tẹdùmarè. Ẹjọ́ parí program ẹ pè mí. ok bàbá mi ok. Ojú ti tì wọ́n ojú ti tọ̀tá o wọ́n lẹ́ni bá gbógun tọmọdé yẹn mọ́ kò ní nísinmi àṣẹ́gun o àṣẹ ní tẹdùmarè bí ẹ ti wí bẹ́ẹ̀ náà ló máa rí. Ìgbòho òòṣà ó ń bọ̀ nílé Ifẹ̀ Ìgbòho òòṣà ó ń bọ̀ bàbá yẹn ló ń bọ̀ nílé bàbá ẹ̀. Ìgbòho òòṣà ó ń bọ̀ wọ́n ní wọlé 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 ilé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù wọlé. Ìgbòho òòṣà wọlé ọmọ Aládìígún wọlé ọmọ Ọ̀ọ̀ni ọ̀bí Ifẹ̀ wọlé kàkà kí Olódùmarè wọlé torí pé ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé. Ó wọ Ọ̀wọ̀ àwọn ará Ọ̀wọ̀ ti dúró lójú ọ̀nà mo ní Ọlọ́run dẹ̀ ń fi Sunday Igboho dẹ̀ ń dojú ti àwọn ọ̀tá tó fẹ́ dalẹ̀ Yorùbá rú. We are one. Ọba mi Òdùmarè ò ní gbà fún yín ẹ máa kọ̀kọ́ kúkọ lórí àwọn ọmọ Yorùbá ẹ máa kọ̀kọ́ kúkọ lórí ilẹ̀ Kóòtù Òjíire Òdùmarè ò ní gbà fún yín. Gbogbo wa pátápátápátá tó fi dé Ghana tó fi dé Togo dé Benin Ilé Ifẹ̀ láti lọ Ilé Ifẹ̀. Ẹ̀yin ọmọ tòde òní onítàn burúkú onítàn ìranù tẹ̀ ń darúlú pọ̀ mọ́ ṣàpàtẹ́lẹ̀ ń pàtàn tẹ̀fẹ́ dáadáa kù dálẹ̀ a ò ní gbà ẹ máa rí àrà tá a máa dá nílé Ifẹ̀ oh God máa kójó dání àkójó máa tẹ̀tún ya máa tún ya gbolé bàbá mi Ìgbòho ikú ò ní pa ẹ́ o Sunday Ìgbòho
àrùn ò ní ṣe ẹ́ o Sunday Igboho wàá gbáyé Sunday Igboho wàá gbáyé pẹ̀lú ìrọ̀rùn. Àwọn kẹ́nìmánì wọ́n sọ̀rọ̀ aláìdá ìwọ ṣáàtì bí wọ́n sílẹ̀ máa wò wọ́n níran àbí ẹ̀kọ́ máa bí wọ́n lẹ̀ máa wò wọ́n ran. Kò lè délé Ifẹ̀, kò gbọ́dọ̀ lọ lé Ifẹ̀, kò gbọ́dọ̀ ṣégbá iṣẹ́ ilé bàbá ọmọ àmọ́ bọmọ lẹ́rù ni. Ẹ̀yin tẹ́ ẹ lójú tẹ́ ẹ fi ríran, tẹ́ ẹ ní etí ẹ fi gbọ́ràn, ẹ ní imú ẹ fi gbóòórùn. Ṣé wọ́n ṣe ń pa ìran Yorùbá tó ń jí ìran Yorùbá gbé ní gbogbo ilẹ̀ ìgbómìnà ní Kwara State? Ó ń dùn mọ́ yín inú, ó ń dùn mọ́ yín inú, ó ń dùn mọ́ yín inú. Ìwà ìlóró, ìwà ìkà, ó ń dùn mọ́ yín inú, ó dùn mọ́ yín inú, kò dùn mọ́ yín inú. Sunday Igboho ń bọ̀ nílé Ifẹ̀. Mo wá bẹ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé, most especially àwa tá a wà nílé, ẹ jẹ́ àtúyàyà síta ká balẹ̀ gùdẹ̀ sí ilé Ifẹ̀. Ká wá nítorí kíni làwọn wọ̀nyí fi ń wọlé, kí ló dé tí wọ́n ṣe tí èrò fi pọ̀ báyìí? Ká nítorí bàbá wa olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ló wá kí bàbá ẹ̀ Ọ̀jájá Ògúnlùsì tó wá rojú àwọn ìka ènìyàn fún un. Ẹ jẹ́ àjọ pàdé ń bẹ̀ o. Don't forget, this is the only hope that we have, the only weapon that me and you that we can proud of it. Àwọn wọ̀nyí fẹ́ bà orísun wa jẹ́ ni, àwọn wọ̀nyí fẹ́ kí ìran Yorùbá wọ́n ní orísun wọn ni. We must not allow it to happen. Èrè ìdí nìyẹn táwọn òfin ní bá wọn lọ́wọ́ nínú àwọn tí èèrà tí ò lọ́mọnú. Ilé Ifẹ̀ yá, Ilé Ifẹ̀ yá láti lọ pàdé olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, kájọ tún kọ́wọ́ rìn wọnú pálásì bàbá wa, kákọ́jọ kọ́wọ́ rìn wọnú Oòduà house. Okay, bàbá Oòduà fẹ́ lọ kí bàbá Oòduà. Mo rẹ́rìn bíi ti bàbá Àgbàkò. The only hope that remain for the Yorùbás. Béèyàn kan bá ń tàn yín, téèyàn kan bá ń tàn yín tó bá lóhun olóṣèlú, ó ń bá yín ti ọjọ́ ìyá yín síwájú ni, ó dẹ̀ yín increase ọjọ́ ìyá yín ni. It is better that we do the right thing in the right time. Tí ìran Yorùbá bá fẹ́ survive on what we have, we must first of all fight for our freedom, total freedom and security. Total freedom. Èrè ìdí tí mo fi ń pè tọmọdé yín tàgbà yín pé ẹja jọ pàdé nílé Ifẹ̀ ní on the 23 Saturday 23 kájọ ṣe wá ṣe kẹ́ẹ̀pẹ́ńbẹ̀ fún bàbá wa Ọ̀jájá Ògúnlùsì. Ìgbòho is coming. Ilé Ifẹ̀ máa mìtìtì. Ọmọ Aládégún kò ní sọ kò ní rẹ̀. Bàbá yẹn ti gbàdúrà, mo mọ̀ pé àdúrà yìí pọ̀ ojú. Wọ́n ní ẹni bá ní kẹ́ ẹ lọ kẹ́ ẹ má bọ̀, òun lẹ ẹni dé bá ń lé. Ẹ má jẹ ń pọ̀fọ̀ lálẹ́ yìí. Á ṣe é ṣe fún wa o. Gbogbo abiyamọ ayé tó bá fẹ́ sùn lálẹ́ yìí, mo fẹ́ fún yín ní kọ́kọ́rọ́ ọ̀rọ̀ kan. Kẹ́ẹ̀tì ẹ̀ kọ́kọ́ jókòó kẹ́ẹ̀tì ń kóró tó mú yín lọ. Pé nígbà tó le koko báyìí, bó láyé àwọn ọmọ wa ṣe máa rí lọ́jọ́ ọ̀la. Tẹ́ ẹ bá tún jí ẹ tún rò ó pé nígbà tá a bá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé a jí tòní, ẹ tún wá rò pé ó rí báyìí nígbà ayé títí yín, bóò ni ó ṣe rí nígbà ayé àwọn ọmọ yín. Èrè ìdí tí èmi àtiwọ́ fi gbẹ́jọ̀jọ́ ṣùgbọ́n papọ̀ ká sọ pé no to the criminal in Yorùbá land. Àló yá nílé Ifẹ̀
níbi ojú rẹ ti máa wáyé ó mọ̀ ìyá nílé Ifẹ̀ níbi tá a ti máa ní àjọrò pẹ̀lú àwọn bàbá wa pé a ò fẹ́ pípamọ́. That is the only solution. That is the only solution. So I want everybody lórí ikú mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Ilé Ifẹ̀ ò jìnnà ká lọ lówùúrọ̀ ká dé lọ́jọ́ alẹ́. Ẹ jájọ pàdé. Wọ́n ní ijó tó bá ká ní lára èèyàn máa ń ṣùṣẹ́ ijó ni. Ijó tó bá ká ní lára èèyàn máa ń ṣùṣẹ́ ijó ni. Kájọ bá bàbá wa Ọ̀nìrìṣà ká bá wọn sọ̀rọ̀ ká sọ̀rọ̀ pé ká má jẹ́ kí wọ́n kí olóore ó kù sí ipò ìkà. Sunday Igboho stand for the freedom of the Yoruba race. Kí ló dé tí Nàìjíríà wá gbé òun sínú àhámọ́? Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ló wà ńbẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló wà ńbẹ̀. Ṣé inú bàbá dùn sí bí wọ́n ṣe pa ọmọ Yorùbá lọ́sàn tó pa ọmọ Yorùbá lóru ni? Èmi rò pé tínú wọn ò bá dùn sí. Wọn ó ti sọ torí Sunday Igboho pààyàn. It did not happen. He did not have case to answer. So ẹ jáde pàdé nílé Ifẹ̀ kájọ sọ fún bàbá. Mo mọ̀ pé bàbá ọ̀gá máa béèrè pé kí lẹ fẹ́. We'll be able to tell them that they should release Sunday Igboho account, release Sunday Igboho, leave this man alone, remove your embargo. Embargo wanted tẹ ẹgbẹ́ lórí kì í ṣe property Sunday Igboho, property yìí ni ẹ wá gbé nǹkan yín. Ṣé mọ̀ pé àwọn bàbá wa máa ń pòwe kan? Wọ́n ní àìrìnpọ̀ ejò ní dọ́mọ ejò níyà. Ẹgbọ́n ṣe lóòótọ́ ni. Tọ́ba ní àìrìnpọ̀ ejò ní dọ́mọ ejò níyà. Ṣé lóòótọ́ ni? Pé tí kìnní kan bá ṣáájú, tí kìnní kan bá ṣáájú. Wọ́n dárúkọ àwọn bàbá yìí wọ́n á dárúkọ tó ríṣi méje. Wọ́n ní kí àgbàdo máa wọ́ wúru tẹ̀lé wọn lẹ́yìn. Ìyá èèyàn ò dẹ̀ jẹ́ ilẹ̀ Yorùbá àtọ̀. Ìjájọ́ pàdé nílé Ifẹ̀ o. Ibẹ̀ gangan là ń lọ. Ilé Ifẹ̀ Òòyè níbi tí ojú ilé ti mọ́ wá Prince Ọ̀nàọlápọ̀ Omíyalé Démọ́láwà Kàkàkí TV adarafo ìbọ̀dà mi jájọ pàdé ara wa nílé Ifẹ̀ ní ọjọ́ Saturday to say welcome to Chief Sunday Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà to the palace of Odùduwà. The Ọ̀nìrìṣà of Yorùbá land, the Ọ̀nì of Yorùbá land, ẹni tó ní gbogbo ilẹ̀ Yorùbá ìṣòdùà. Ó yá nílé Ifẹ̀ o, ó yá nílé Ifẹ̀ jájọ káràmásì kí mọ́ o. Etí àwọn ọmọ Yorùbá wòran ó tó gẹ́ o, Fúlàní ọ̀pá wá tán o. Ìròyìn tá à ń gbọ́ lọ́dọ̀ àwọn gómìnà Kwara State kì í ṣe ìròyìn tó dáa o. Wọ́n dára ń dọ́gbọ́n jẹ́ bọ̀ díẹ̀. Wọ́n ní kí Ṣòbíà ó tó dégbò Olúgànbí là ń ké sí. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹja dìde. Ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá lọ́jọ́ Sátọ̀dé kí ti máa gbóòórùn yín nílé Ifẹ̀. Ẹ jájọ pàdé o torí ẹnìkan torí ọjọ́ ọ̀la ni ó dàárọ̀.